kò san owó kankan fún ìtúsílẹ̀ àwọn tí wọ́n jí gbé o, Bwala sọ̀rọ̀ sókè. Olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ Tinubu lórí ìlànà ìgbóhùnsáfẹ́fẹ́ Daniel Bwala ti yànnàná ọ̀rọ̀ pé ìjọba àpapọ̀ kò sanwó tàbí dúnàádúrà pẹ̀lú àwọn ajínigbé láti tú àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n kó sílẹ̀. Àlàyé Bwala yìí kò sẹ́yìn awuyewuye tó ń lọ káàkiri báyìí nípa àwọn ọmọ iléèwé tí wọ́n jí gbé ṣùgbọ́n tí wọ́n gbà padà. Nígbà tó ń sọ̀rọ̀ lórí tẹlifíṣàn Channels lọ́jọ́rú Wẹ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí ló ti jẹ́ kó di mímọ̀ pé ìṣèjọba tó wà lóde ò lè dúnàádúrà pẹ̀lú àwọn ajínigbé láéláé. Ó ní ọ̀pọ̀ èèyàn ló gbàgbọ́ pé nígbà mìíràn ìjọba àpapọ̀ tàbí ìjọba ìpínlẹ̀ lè wà ní oríta kò yé mi mọ́, tó sì jẹ́ wípé ọ̀nà àbáyọ kan ṣoṣo tí yóò kù ní ìdúnàádúrà láti dáàbò bo ẹ̀mí àwọn aráàlú. Ṣùgbọ́n lórí ọ̀rọ̀ yìí, ìṣèjọba Tinubu ò fààyè gba ìgbàkúgbà láti máa bá àwọn ọ̀bàyéjẹ́ dúnàádúrà. Ó sọ síwájú pé nípasẹ̀ ṣíṣe ìdúnàádúrà yìí ṣe ni wọ́n tún fi dá àwọn ajínigbé lókòwò sí. Ó ní owó ọ̀hún ni wọn yóò tún fi máa ra àwọn irinṣẹ́ ìjà. Ó ní ọ̀nà àbáyọ kan ṣoṣo ní láti fi páńpẹ́ òfin gbé àwọn tó ń ṣe onígbọ̀wọ́ wọn.